àwàrà ni wọ́n ti ń gbé wọ́n pè kan ní Sokoti náà ló kọ agboolé wọn a sì tún léegun ọlọ́bẹ̀. dúró ṣé ìyẹn ó túmọ̀ sí pé ó máa gbé pot sórí báyìí àwọn èèyàn máa jẹun látòrí ẹ̀. lórí ibrahim ọkọ̀ wọn kankan a sì mọ sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ sọ́ọ̀dì ọ̀rọ̀ kúránù àti bí olùmọ̀ kọ́ lélẹ́yìí tó sàmọ́lẹ̀ pé ṣe rí eegun ọlọ́bẹ̀ eegun ògùn bẹ́ẹ̀ o àbẹ́gbọ̀ ó ní kòkò kékeré kan tó dàbí mọ̀ngúdú tí wọ́n ń gbèrú báyìí wọ́n dà wọ́n ní ọmọ lùdùgbàgbọ́dúgbàgbọ́ ni wọ́n mọ ọbẹ̀ pé kò sí yóò lòun ò sí yóò lò àmọ́ o tó bá yẹ jàjà sí díẹ̀ báyìí gbogbo ìwọ àti gbogbo agbègbè ẹ̀ pátápátá wọ́n mọ sẹ́ni àtúgbà. ìyẹn tún fọ́ ni burúkú ni. ìyẹn tún fọ́ ni. wọ́n máa ń sọ pé ìlú Ìwó ìlú àwọn àfáà ni. Yeah. Even Alhaji Sikiru Ayinde Barrister wọ́n buttress point wọ́n kọ nínú ábọ̀mù kan pé Quran ló ń jẹ wọn níwò ṣáláàjì àgbà náà tún parọ́ ni. Dr. Sikiru Ayinde Barrister wọ́n parọ́ ẹ̀wọ̀n parọ́ ìlú àfáà ní Ìwó ọ̀làjú àti ẹ̀sìn ó ti sọ 80% ọmọ owó di mùsùlùmí kódà ibi tọ́làjú ìdè àwọn agboolé kọ̀ọ̀kan wà tó ṣe pé nígbà táwọn ọmọ wọn ń dàgbà fún ara wọn náà yí orúkọ agboolé wọn padà. wọ́n ń change orúkọ agboolé wọn bí báwo. ọmọ ṣe o àìníye ni mo fi ń ṣe nǹkan o jẹ́ ẹran mo ti rántí àwọn kan dáadáa wọ́n pe agboolé kan ní agboolé Ajíbágùn nígbà kan ṣùgbọ́n àáfàá ti wá pọ̀ bíbà lágboolé yìí wọ́n wá wò pé kíni kan ti gbọ́ pẹ̀lú gbogbo lára ní ńlá táwọn àlùlá mọ́ wá ń gbé wọ́n á mọ̀ pé agboolé alágboolé Ajíbágùn ẹni tó yí padà sí Ajíjagun ẹ̀sìn àkọ́kọ́ wọ́n gbọ́ ògùn mọ́ wọ́n pè kan ní agboolé òkú yásùn òkú yálé sùn ẹni kí náà sọ di òun yálé sùn. àwọn ẹ̀dàmọ̀ kódà lágboolé tiwa agboolé kan wà wájú wa gangan báyìí agboolé Akínlẹ́wọ̀n làwọn agbọ́júbà tí wọ́n ń pè ṣùgbọ́n àwọn náà ti dọ́gbọ́n yí padà wọ́n ti ń pè lákínlẹ́wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. dúró náà má bínú àkọ́bí kí ni orúkọ tó ní wọ́n máa ń pe dáàdì ẹ̀ náà kí wọ́n tó kú. ọ̀rọ̀ burúkú lọ́dọ̀ náà wọ̀ torí pé ńgbà náà bàbá wa ọkọ̀ èrò náà máa ń wà ní ìgbà náà láti Ìwó ni wọ́n fi kó èrò lọ Èkó nígbà náà tí wọ́n wá wakọ̀ lọ wọ́n wá gbẹnu jáde láti ibi ẹnu gíláàsì báyìí wọ́n wá gbẹnu kí wọ́n mọ súfè torí ìgbà náà àwọn ni drive wọn perfect jù and is a very very popular man ní gbogbo àwọn èèyàn àtàwọn bọ́ìsì ìlú nígbà náà tọ́jọ́ ń ṣe ẹ̀sàwáwù wọ́n bá gbé wọn ní ọ̀rọ̀ gbẹ́nu òkè wakọ̀ ẹkùn ọmọ Sàngálọ́lá. bàbá yẹn ni wọ́n gan fún ẹ ìwọ gan ọ̀rọ̀ gbẹ́nu sókè sọ̀rọ̀ ẹkùn ọmọ Sàngálọ́lá ni ẹ. ọmọ ẹjọ́ ọ̀rọ̀ kan Sàngálọ́lá ọmọ ìbàjẹ́ ọ̀rọ̀ ẹ̀ ṣàwòrì ọlọ́run Ibrahim díẹ̀ kọ́lá Àjọkẹ́ àti Dèjì kí n mọ́ fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ kẹ wà kí á fún gan o ní ìjọ Sátidé tí ó gbẹ̀yìn oṣù yìí gbogbo bí tẹ́ bá lọ kẹ́ẹ̀dẹ̀ ti wọlé o. kí ló dé. torí àwọn oníṣẹ̀ṣe fẹ́ ṣe ètùtù kan ó ti làgbára gbọ́ dangerous gan ni ẹ̀bọ tó fẹ́ gbé èyí gbọ́dọ̀ fojú kó o ó dangerous Ọlọ́run ìjà dáràn o. lóòótọ́ ni mo gbọ́ nígbà tí alágbogbo yẹn lo agogo wá sínú camp. wo ní ṣe kó má gbọ́n tiẹ̀. ìyá rìdìwánù kan ti àtàwọn mi. ẹ wo àlàáfíà gbogbo wọn wà tí wọn ń já wọn lásìmí lọ́rùn. ṣé àlàáfíà ni gbogbo wọn àti òsín kankan. alhamdulilayi kò sí láburú kan. hamdan wa shukra. àwọn ará Kotonu àwọn ò tiẹ̀ sọ pé àwọn tiẹ̀ fẹ́ wá béèrè wa rárá orí fóònù la kàn ti ń gbọ́ ohùn ara wa sódà bẹ́ẹ̀. ẹ wo àǹtí mi ẹ ní bínú ni. ọ̀rọ̀ àwọn wo ojoojúmọ́ ni mo jẹ́ yín lẹ́nu pọ̀ fẹ́ wá bá yín lọ fẹ́ wá kí yín ẹ̀sùn mo fi ń dá yín lójú pé iléyá ti ń bọ̀ lọ́nà yìí ọ̀dọ̀ yín wọ́n ti wá ṣe. ọ̀dà àpẹ wí bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ sì máa ń wí lọ́dọọdún náà nìyẹn àárín tí yín lọ́dún yìí ò ṣe ti gbọ́. ẹ ó kàn bí ìyájọ́ wa ní alájà wa bí. ẹ ọkùnrin náà wà pé ó dàn fún wa ẹ alájì ó dàn fún wa Ibrahim. Ibrahim hello Ibro bóò ní gbogbo nǹkan sálàáfíà ni bó wàá ní ètò àgùnbánirọ̀ sí òsì wàhálà ẹ mo fẹ́ kẹ́ máa ṣe jẹ́jẹ́ o jẹ́jẹ́ ni kó mọ̀ sí dákun o you know I was once like you ìgbà tèmi náà ń sìnlú lọ́wọ́ jẹ́jẹ́ mò ń ṣe o
Ọlọ́run ó sì máa fi sọ rẹ̀ sọ ò ní bọ́ sọ́wọ́ ayé o dákun jẹ́ ń gbé fún ìyàwó rẹ̀ jẹ́ ń gbé fún ìyàwó rẹ̀. Okay afa kódà máa bẹ sọ̀rọ̀ lẹ́ta. Pẹ̀lẹ́ ìlú bo ni Ibrahim ti ń sá. Ìwó ni sá. Ìwó ló dọ̀bà ní Ọ̀ṣun state. Wọ́n sọ ọmọlúwàbí ìlú yẹn gan. Àwọn sọ ọmọlúwàbí wọ́n máa ń tọ́jú èèyàn gan. Ìgbà wo ni wàá parí ètò àgùnbánirọ̀ rẹ̀? February inshallah. Dákun ní kẹsàn tó bá ti parí kó jẹ́ kí n mọ̀ torí ó yẹ kí n lè rí ọ̀fà fún ní ọ̀dọ̀ wa lọ́hùn. Alájí ìkẹsẹ̀. Ìwọ mo ṣe ogun eléyìí fún ó yẹ kí n lè rí ọ̀fà fún jáde kí n mọ̀ dákun. Ṣé gan ni mo kàn ní pé kí wá gbé fóònù Ibrahim fún yín náà níjẹ́ báyìí gbòǹjẹ yín wá. Dákun kíákíá mọ̀ ọ́nà tí ń fagi gan. Dákun àǹtí mi níbi ọ̀rọ̀ táwa ń bọ̀rọ̀ lọ lágbára Ọlọ́run iléyá tí ń bọ̀ ọ̀dọ̀ ìwọ. Àkọ́kọ́ ni ká mọ Ọlọ́run ọba ní ẹyọ kan ṣoṣo. Ẹ̀kejì ni ìrun kíkí ìyẹn lẹ́ẹ̀márùn lójúmọ́. Ẹlẹ́ẹ̀kẹta wọn kọ́. Ẹ̀kẹta ó ní yíyan sàká fún àwọn aláìní. Ẹ̀kẹrin ó ní àwẹ̀ gbígbà nínú oṣù Ramadan. Finally ìyẹn ìkarùn ó ní ìrìnàjò rírìn lọ sí ìlú Mecca àti Medina ìyẹn tí ayé ẹ̀ bá yọ ni o. You see, hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní niyatul mu'min ayrun bil hamali. Kí wàá ní ìtumọ̀ yẹn? Ìtumọ̀ ẹ̀ ni wípé àníyàn ẹ̀dá ó níye lórí ju iṣẹ́ ẹ̀ lọ. Àníyàn ẹ̀dá níye lórí ju iṣẹ́ ẹ̀ lọ. Kọ́pá Ibrahim. Kí ni àníyàn yín sí mi o? Sá. Sá. Ẹ ǹlẹ́ kú jòkó. Ẹ pẹ̀lẹ́ sá. Ẹ ǹlẹ́ o. Yes sir. Ẹ pẹ̀lẹ́ ẹ máa ṣe fàájì. Yes sir. Sir. Kí wàá ní èsì sí ìbéèrè mi o? Kò burú. Ẹ jẹ́ kí n fún yín ní àsìkò díẹ̀ kí n fi máa rò ó. Mo fẹ́ lọ gbé oúnjẹ fún dáàdì. My kids. Ó kàn wáyà rẹ̀. Ó kàn àyà mi mo gbé ọlé o. Ibùgbé mi ni. Ó kàn wáyà rẹ̀. Ìfẹ́ kì í fẹ́ o, bẹ́ẹ̀ ni ìfẹ́ kì í fẹ́ lá. Ìfẹ́ a máa fara tó gbogbo náà ni.